Ọlọ́jọ́ ìbí òní, akọni Richard Jàjó, ọlọ́jọ́ ayẹyẹ, ọlọ́jọ́ ayẹyẹ. Akọ́rẹ́dé ńlẹ̀, akọni mo kí olórí olóríire ọmọ. Ìràwọ̀ ọjọ́ ọ̀la, adarí wa lọ́la nù. Àlọ́jọ́ bí rẹ̀ kankan lè ní jẹ́ 24th of August tàbí o. Okay now. Ilé asán ń bọ̀bọ̀, ọlọ́jọ́ lónìí mo kí ọ dáadáa ni. Àrìndùnú ọmọ, akóredàpọ̀ ní ọlọ́jọ́ ayẹyẹ. Ìwọ lọ́lọ́jọ́ bí òní o, níyẹ o. Ọlọ́jọ́ ìbí òní, akọni Richard Jàjó, ọlọ́jọ́ ayẹyẹ, ọlọ́jọ́ ayẹyẹ. Mọ́mí àǹdádì rẹ̀, àwọn náà lókè pè mí sẹ́. Wọ́n ní Akóredé wọn àrídùnnú, ojú ti lé lọ́dún sí i. Lọ́sùn tún lè jọ. Wọ́n ní kí n máa kọ́ bá lọ́la, ìràwọ̀ ọjọ́ ọ̀la. Kìkì Akóredé akọni pé kó má fẹ́ yí ṣàṣemọ́dán. Nígbàdún ọdún kan ṣojo. Òun adágbà wa dògbò láyé, kò dẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ. Akọni wá dàgbà nínú ọgbọ́n, wá dàgbà nínú òye dandan. Akóredé akọni wá gbọ́ ìgbà ọdún kan máa ní. Akóredé ọlọ́jọ́ ìbí òní, akọni Richard Jàjó, ọlọ́jọ́ ayẹyẹ, ọlọ́jọ́ ayẹyẹ. Nílùú bàbá tó bí ọlọ́mọ kìlọ̀ kí wọ́n dáadáa ní ìṣonílẹ̀jọ́. Ilé Akóredé akọni ọmọ nílùú Ìkòròdú olóríire. Ìkòròdú ní ọmọ aṣálẹ̀ tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ mi rí. Bóyá ń bẹ léyàn gbalẹ̀ bẹ́ẹ̀ lóde òye. Ìkòròdú ọ̀gá ọmọ oníṣu mẹ́fà nílé. Méjì jíjẹ méjì ti ta mọ́ kí ọ dáadáa ní. Méjì tó kún kọ́ ò lẹ́sìn pẹ̀lú mẹ́tẹ́mẹ́tẹ́mẹ́tẹ́. Ọmọ aké lógbó kẹrù ògbó nígbó. Ọmọ aké lọ́dọ̀ kẹrù ògbó lọ́dọ̀. Wọ́n mẹ́kún wọ́gbó bàrà rí balóbọ́ mẹ́kún wọ́gbó rẹ̀ mọ́. Akóredé akọni ọlọ́jọ́ lónìí mo kí ọ dáadáa ní. Ìgbà ọdún kan máa ní fún ọ. Akóredé ọlọ́jọ́ ìbí òní, akọni Richard Jàjó, ọlọ́jọ́ ayẹyẹ, ọlọ́jọ́ ayẹyẹ. Yemi Day on the mix.